Otasansan rédíò and TV. àti rí gbọ́ o wípé iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti náwó gan ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú labour party lórílẹ̀‐èdè nàìjíríà Julius Abure lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2024. kí ló dé kí ló ṣẹlẹ̀ tíléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi náwó gan Julius Abure tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú labour party lórílẹ̀‐èdè nàìjíríà? níbo ni Julius Abure níbo ló wà báyìí? kí ni ẹ̀ṣẹ̀ Julius Abure tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú labour party lórílẹ̀‐èdè nàìjíríà tíléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi náwó gan? kí ni n tó ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà? ẹ tẹ̀lé wa o lórí ìkànnì yìí torí pé a padà wá láti wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀, bó ṣe wáyé àti ohun tó padà ṣúyọ. ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.